129 bẹ́lẹ́sẹ̀ so wọ́pọ̀ tí wọ́n ń dè sólúwa. Ẹ jẹ́ ká wà ní ìdíje dúró. Pẹ̀lú èṣù báyé ṣàtà pẹ̀lú èṣù èké ni wọ́n ṣe lásán. Olùgbàlà jọba lórí òkè Síónì, àṣẹ tí Olúwa gbé ọmọ tirẹ̀ ró láti bójì oníkóde, láti bójì oníkóde kò sí gòkè kò gbà nílà. Fẹ́rù sí Olúwa sí bọ̀wọ̀ fàṣẹ rẹ̀, fàyọ̀ wá sọ́dọ̀ rẹ̀, fi wọ́n rírì dúró. Ẹ̀kúnlẹ̀ fún kẹtẹríba, ẹ̀kúnlẹ̀ fún kẹtẹríba, sọ̀tì parẹ́ kí ọmọ náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti rí ìsinmi tó kàn nínú oṣù kẹrin. Olúwa, ẹ gba ọpẹ́ wa. A dúpẹ́ fún àlàáfíà tẹ́ fi fún wa láyìíká àti àyídà wa. A dúpẹ́ nítorí pé ẹ fi alọ́kàn balẹ̀, ẹ fàyà alẹ́ balẹ̀ fún wa lẹ́nu iṣẹ́ wa, nínú ilé wa, lórí okòwò wa, lórí ìdáwọ́lé wa, lórí lílọ bíbọ̀ wa. A dúpẹ́, Ọlọ́run gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Olúwa, ẹ gba ìyìn wa pé ẹ jẹ́ kí ìsinmi tó kàn tí a ṣe ní ìjẹjọ ẹ̀jẹ̀ ó jẹ́ àrímọ fún wa. Ọlọ́run gba ọpẹ́ wa pé ìjọ yìí ẹnu ọ̀nà ọ̀run àpáàdì ò borí rẹ̀. Ọlọ́run gba ìyìn wa pé ìjọ yìí ẹnu ọ̀nà ọ̀run àpáàdì ò ní borí rẹ̀. Ọlọ́run gba ìyìn wa. Ògo ni fún orúkọ yín. Olúwa, gbàdúrà nínú ètò ìsìn tí ìkẹta yìí. Olúwa, ẹ darapọ̀ mọ́ wa, ẹ tẹ̀síwájú pẹ̀lú wa lórúkọ Jésù. Ìwàláàyè yín ẹ jẹ́ kó nú àgọ́ yìí, ìwàláàyè yín ẹ jẹ́ kó darapọ̀ mọ́ wa. Gbogbo àyíká àti agbègbè yìí Ọlọ́run gbà fún ògo yín. Gbogbo àyíká àti agbègbè yìí Ọlọ́run gbà fún ògo yín. Ẹ̀mí Ọlọ́run ẹ farahàn, agbára jíǹde ẹ jẹ́ kó ṣiṣẹ́ fún wa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Gbogbo àwọn ohun èlò bíi ohun tó ń mí àti tí ò mí tá ó kópa nínú ètò ìsìn tòwúrọ̀ lórúkọ Jésù Kristi, ẹ kọ́ wa láti ṣe ohun tó tọ́, ẹ yà wá sí mímọ́. Ọ̀rọ̀ yín tẹ́ ó ràn sí wa láàárọ̀ yìí lórúkọ Jésù, ẹ jẹ́ kó ṣayé wa ní rere. Ẹni tẹ́ ó lò láti ṣe gbohùngbohùn ọ̀rọ̀ náà, ẹ kún wọn fún agbára látòrí ìtẹ́, ẹ wọ̀ wọ́n lágbára. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Gbogbo ibi tá a ti ń korí orúkọ yín káàkiri gbogbo àgbáyé lónìí,
gbogbo ipá àti agbára òkùnkùn tí èṣù tí àwọn ọmọ ogun rẹ̀ láti da ilé ìsìn kankan rú ẹ sọ di aláìlágbára. Ní gbogbo ibi tá à ti ń pè yín lọ́wọ́lọ́wọ́ àti ibi tá ó tún pè yín gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àwa tí ẹ fẹ́ àti àwọn tí ó fẹ́ yín lórúkọ Jésù ẹ gba ìjọba. Ẹ sọ èṣù di aláìlágbára. Ẹ jẹ́ kí orúkọ yín kó di gbígbéga. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin olóṣù kẹrin tí wọ́n bí nínú oṣù kẹrin, òní ni Sunday tó parí. Ẹ kú ọdún o, ẹ̀mí ó sopọ̀ rẹ̀. Ẹ̀yin ìdá ẹ jẹ́ ká rí yín, àwọn tí wọ́n bí nínú oṣù kẹrin. Ẹ kú ọdún lẹ́ẹ̀kan sí, ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe láyé o. Ó yá àmọ̀dún àtúbà yín dúpẹ́ o. Ẹ jókòó náà. Àwọn tí wọ́n gbéyàwó ní oṣù kẹrin ẹ̀dà, ẹ̀yin náà ẹ kú ọdún o. Lórúkọ Jésù Kristi ilé yín ò ní dàrú o. Gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún yín nínú ilé yẹn àjẹmọ́nú ni yóò jẹ́ o. Ọlọ́jọ́ bí ẹ dìde dúró pẹ̀lú wọn. Ẹ jẹ́ a gbàdúrà. Ẹ ṣé fún bí Olúwa tí ó pọ̀ nípa àti agbára. Bàbá tó ń jẹ́ ìmí ni mọ́ ṣe bẹ̀rù. A dúpẹ́ fún àwọn ọmọ yín tó dìde dúró yìí. Wọ́n bí wọ́n ní oṣù kẹrin. Àwọn mìíràn nínú wọn wọ́n gbéyàwó ní oṣù kẹrin. Ẹ ṣé o. A dúpẹ́ bí ẹ ti bẹ̀rẹ̀, a dúpẹ́ bí tẹ́ ẹ mú wọn lọ torí pé a mọ̀ pé ibi rere lẹ̀ mú wọn lọ. A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti nínú ayé. Bàbá ògo ni forúkọ yín lórí ayé wọn. Ìyìn ni forúkọ yín. Ibi tẹ́ ẹ mú wọn lọ ibi tó dára ni. Ibi tẹ́ ẹ mú wọn lọ ibi tó lógo ni. Ibi tó lógo. Ẹ ṣé o. Ẹ ṣé fún bí tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ ṣé fún bí tẹ́ bá dé. A dúpẹ́ o Jésù fún bí. Olúwa jọ̀wọ́ wá gbé wọn sókè. Olúwa jọ̀wọ́. Bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ọdún mìíràn, bàbá á fi wọ́n lé yín lọ́wọ́. Nítorí wá ní pé kẹ́ ẹ mú wọn lọ sí ìpele tó kàn. Kí ẹ mú wọn lọ sí ibi gíga. Kí ẹ gbé wọn sókè. Kí ògo yóò búyọ nínú ayé wọn. Kí àlàáfíà yóò jẹ́ tiwọn. Kẹ́ ẹ fọ agbára yín gbé wọn ró. Kójú rere yóò mọ́lẹ̀ sí wọn lára. Kí wọ́n ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ká tó rí wọn lámọ̀ọ́dún. Kọ́pẹ́ wọn ọdún tí ń bọ̀ kojú tọdún yìí lọ. Olúwa, Olúwa jọ̀wọ́ wá. Olúwa a dúpẹ́ fún àwọn ọmọ yín tí wọ́n dìde dúró yìí. Wọ́n bí wọn ní oṣù kẹrin. Àwọn míì nínú wọn gbéyàwó ní oṣù kẹrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ bí wọn tí wọn ò sí mọ́ lónìí. Kì í ṣe pé àwọn eléyìí máa ń ṣe o. Oore ọ̀fẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ gbéyàwó tí gbéyàwó wọn forí sánpọ́n. Kì í ṣe pé àwọn eléyìí máa ń ṣe o. Oore ọ̀fẹ́ ẹ̀yin Ọlọ́run ni o. Olúwa ẹ gba ọpẹ́ wa. Bàbá ẹ gba ẹ̀yìn wa. Á dá wọn ọpẹ́ wa pọ̀ mọ́ tiwọn láti sọ pé ẹ ṣeun lórí ayé wọn, lórí ilé wọn. Olúwa ẹ tẹ́wọ́ gbà á. Àdúrà tó wá ga jù ni pé ẹ̀yin Ọlọ́run tí ẹ ti sìn wọ́n débi tí ẹ sìn wọ́n dé yìí, ẹ mú wọn lọ síbi tó ga. Ìpele tó kàn ní ayé wọn, Olúwa ẹ mú wọn lọ síbẹ̀. A gbàdúrà fún ẹ̀mí tó gùn fún wọn, bẹ́ẹ̀ ti ṣèlérí pé ẹ̀mí gígùn lẹ́ ó fi dá wọn lọ́lá, ẹ ó fi gbàlà yín hàn fún wọn. Olúwa ìlérí ẹ jẹ́ ó ṣẹ mọ́ wọn lára. Bàbá ẹ jẹ́ wọn ó dàgbà kí wọ́n ó mọ àwọn ọmọ wọn, kí wọ́n ó mọ àrọ́mọdọ́mọ wọn títí dé ìran kẹrin lẹ́yìn wọn. Lórúkọ Jésù ẹ ṣe bẹ́ẹ̀ fún wọn. Ní ti àwọn tí wọ́n gbéyàwó ní oṣù kẹrin, a tún gbà á ládùúrà ilé wọn ẹ mọ̀mọ̀ jẹ́ ó dàrú o. Àwọn tẹ́ ti ṣe fún wọn ní ilé yẹn àjẹmọ́nú ni ẹ jẹ́ ó jẹ́. Ọ̀pọ̀ oore ọ̀pọ̀ ìbùkún ẹ jẹ́ kí wọ́n tó rìkọ́ọ̀dì ẹ̀. A fẹ́ máa rí wọn ká dúpẹ́ ní Olúwa ẹ gbà bẹ́ẹ̀ fún wa.
àtọlọ́jọ́ bí àtàlẹ́yẹ ìgbéyàwó lọ́dún tí ń bọ̀ àtúnfẹ́ bá wọn dúpẹ́ a ò sì fẹ́ bá wọn dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọpẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹjọ́ jẹ́ ìpín wọn àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí wọ́n tó fi dúpẹ́ lórúkọ Jésù bàbá àgbà aládùúrà ẹjọ́ ṣẹlẹ̀ nú ayé wọn kó ṣẹlẹ̀ nú ilé wọn kó ṣẹlẹ̀ lórí iṣẹ́ wọn ọdún tuntun ayé wọn yìí ọdún tuntun ilé wọn yìí ọdún ayọ̀ ni ó jẹ́ o ọdún àlàáfíà ni o ọdún ìbùkún ni o ọdún ìgbéga ni o ọdún àṣeyọrí ni o ọdún ògo tuntun ni o lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí látòkè wá Olúwa ó tọ́jú yín àwa gbà ládùúrà bó ti ń tọ́jú yín lára lẹ́mìí náà yóò fà yín mọ́ra ju ti àtẹ̀yìnwá lọ ẹ ó sùn mọ́ Ọlọ́run ẹ ó ṣe ìfẹ́ rẹ̀ ògo rẹ̀ ó sì hàn nú ayé yín bàbá ẹ ṣe nítorí pé ẹ ti gbọ́ a mọ̀ pé ẹ ó ṣe fáwọn èèyàn wọ̀nyí ju bá a ti mọ̀ béèrè lọ a gbàdúrà àtúndúpẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jókòó. Ọ̀kan lára àwọn tí ó ń gba owó ẹ̀yìn olépri wọ́n pè mí láàrin ọ̀sẹ̀ ó ní dáàdi wọn ò dáwó mo ní rọ́lọ́ ń pa ọmọ wọn àwọn wo àwọn eléyìí dáwó wọn ò sì ní dáwó wọn ò dáwó báwo mo lè dáwó mo ní bọ̀ tó ṣeé ṣe kó yẹ pé a rí díẹ̀ nù wọn tí kò rántí ijọ́ tí wọ́n bí mọ́ tàbí tó jẹ́ wípé ó ti gbàgbé déètì ìgbéyàwó rẹ̀ kò mọ̀ pé April ó ní òun fọ̀ sí mo lẹ́yìn àwọn yẹn kò dàbí ẹni pa arínú wọn tí ò tún ní dáwó bọ̀ fún àǹfààní àwọn tó ti gbàgbé ọjọ́ tí wọ́n bí wọn kàn jẹ́ arán wọn létí àwọn April lélẹ̀ Olúwatóbilọ́ba Olúòkun Abídógun Fọlọ́runṣọ́ Israel Adébímpé Olúwadámilọ́lá Adélakùn AK Adégbìtẹ́ Precious Adélakùn Simeon Oyeniyi Miriani Ajani Adédìran Ọláyíwọlá Janet Adélakùn Gloria Afọlábí Hannah Abíóyè Esther Akínwálé Àánúolúwapọ̀ Ọládélé Blessing Babalọ́lá Blessing Oyèyínká Olúwatìmílẹ́yìn Àkànmú Adéníkẹ́ Oyèbádé Adébísí Adéyẹmí Ajẹran Bright Oyèdélé Damaris Àkàndé Adéṣẹwà Adéyanjú MBOK Olúwapẹ̀lúmi Akínwálé Móyin Olúwa Ìṣọ̀lá Ajíbádé Oyèbádé Bọ́lájí Babalọ́lá àwọn tí ó tún gbéyàwó láàrin wọn mo sì máa tún ka another paper àwọn tó gbéyàwó J.O. Ọládùnní Zaccheaus Abégúndé Oyèwọlé Aaron ìdílé wọn Adégòkè Oyèbádé Ajíbádé family Elizabeth Abíóyè ṣé mọ̀mọ́ ni Elizabeth Abíóyè okay Abigail Abégúndé ìdílé Abigail Abégúndé ìdílé Adéwálé Adébímpé ìdílé Dayọ̀ Ògúnjìmí ìdílé J.O. Abíóyè Grace Fájóyè ìdílé Adéwálé Àjàó ìdílé Ṣẹ́gun Alábí eléyìí tí mo kà yẹn rẹ́kọ̀dù 2023 ni bóyá àwọn tí ò sí bí 2023 ó kọ́ wọn lè wà ń bí eléyìí Abídógun Fọlọ́runṣọ́ D.O. Abíóyè ó lè jẹ́ ìgbéyàwó ó lè jẹ́ ọjọ́ ìbí Abọ́sẹ̀dé Adébímpé Israel Adébímpé Ọláyíwọlá Adédìran
Adéníjì Dámilọ́lá, Adéṣẹwà Adéyanjú, Gloria Afọlábí, Miriani Ajani, Adébísí Ajẹran, Olúwatímílẹ́yìn Àkànmú, Akínwálé E.O., Alábí Ṣẹ́gun, Fájòyè Ọ̀jẹ̀lábí, Ògúnjìmí Ọládayọ̀, Ògúnjìmí Tèmídayọ̀, MBOK, Sunday Ọládèjì, Victoria Ọládèjì, Joseph Ọládùnní, Rachel Ọládùnní, Oyèbádé Afọlábí, Aaron Oyèwọlé, BD Oyèwọlé, Ìfẹ́ Olúwa Oyèwọ̀, I.O. Ṣàngódoyin àti Ìmọ́lẹ̀ Ṣàngódoyin. Ẹni tó kọ Yorùbá sí bí bóyá kò gbà tí wọ́n gbèwé kọjá, bóyá kò sí nílé. Ẹ̀yin April nù à ń retí owó yín. Mo sì fẹ́ rán yín létí wípé owó àwa March ó ti wọ 626,000. Torí náà sẹ́rí ẹ jẹ́ n sọ àṣírí fún yín. Àwa ní platform ní March àní ní September náà, WhatsApp platform tá a ti máa relate. Bá bẹ́yìn náà bá ṣe bẹ́ẹ̀. Àṣírí kejì tẹ́ ẹ̀ fi ní fúnra yín pa ibi tẹ́ ẹ bá gbé ń lé 626, ṣùgbọ́n tẹ́ ẹ dá owó gidi. Àṣírí kejì ni pé nínú 626 wa ẹnìkan ṣoṣo dá 250. Bẹ́ẹ̀ kẹ́ ẹ wẹ́ nìkan láàrin yín náà, kẹ́ ẹ wá ẹnìkan láàrin yín náà tí ó dá 250 o. Tọ́. But a kàn wá ń sọ náà ni tá a bá yọ 250 kúrò nù 626, owó náà ló sì kù. Ẹ lè fi wé February, ẹ lè fi wé January. I mean, tá a bá yọ 250 kúrò nù 626, èló lẹ ló kù? Ó sì kù over 400,000. April èló ni ká máa retí? Àbí ká yan tax manager or Ọlọ́run ó bùkún yín o, à ń retí yín o. Ní last year September ló ń lead, lọ́dún yìí March ló ń lead o. Àbẹ́ẹ̀rí èmi dẹ̀ sóríire, mo belong sí September, mo tún belong sí March. Èmi ò sínú ẹgbẹ́ abẹ́ẹ̀rẹ́ ẹgbẹ́ wa bí ẹ̀yin tẹ̀ ń ṣe. Ọlọ́run ó bùkún yín, ẹ sọ̀pọ̀ ọdún láyé. Owó ìdúpẹ́ kò ní wọ́n wa. Ìbùkún látòkè wá, Ọlọ́run rọ̀jò rẹ̀ sórí wa. Ẹ jẹ́ àkàbà ìbú bàbá. Ìfilọ̀ first. Praise the Lord. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fóore tẹ́ ṣe fún wa. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fóore tẹ́ ṣe fún wa. Báyé ti fẹ́ fún wa kọ́ lórí, àwa yìn ọ́ lógo. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fóore tẹ́ ṣe fún wa. Ọmọ ìgbàlà ẹ kí hallelujah. Torí pé ìlérí Ọlọ́run ṣẹ mọ́ ìjọ yìí lára, hallelujah yẹn kò dẹ̀ tó láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run sọ wípé orí àpáta yìí ni mi ò kọ́ ìjọ mi lé lórí, ọ̀nà àpáàdì kì yóò sì lè borí rẹ̀. Orin wa kan tún sọ wípé ìtẹ́ àti ìjọba wọ̀nyí lè parun, ṣùgbọ́n ìjọ Kristi yóò wà títí láé. Torí pé Ọlọ́run dára sí wa nínú ìjọ yìí, ẹ jẹ́ ká kí hallelujah. Ẹ jẹ́ ká kí hallelujah.
ẹ jẹ́ ká jókòó. Mo mọ̀ wípé ìtumọ̀ hallelujah yẹn ó yé gbogbo wa dáadáa. The Lord is good and all the time. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún àánú rẹ̀ lórí ayé wa, fún àánú ìrìn àjò tá à ń rí gbà ní ìgbà gbogbo. A lọ ìrìn àjò lánàá ìlú Ẹdẹ, àwọn apá kan tún lọ sí Ọjọ́ta. Ọlọ́run sì fún wa ní àánú ìrìn àjò. Ní ọ̀sẹ̀ tó kọjá àjọ ńlá bẹ̀rẹ̀, àwọn ènìyàn lọ káàkiri jákèjádò gbogbo orílẹ̀-èdè yìí. Àwọn kan tún wá láti òkè òkun, oníkálukú wá láyọ̀ àtàlàáfíà, wọ́n sì padà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. About 2 weeks ago a gbọ́ ohun tí wọ́n ló ń ṣẹlẹ̀ ní Àbújá tí ọkàn wa kan tó kó sókè, tí a sì fi sí platform pé ká máa gbàdúrà pé kí ìjọ onítẹ̀bọmi kí a má gba orúkọ burúkú nípa títí ètò náà. Ọlọ́run sì gbọ́ àdúrà wa. A ò gbọ́ pé wọ́n jí ẹnikẹ́ni gbé nígbà tí ètò náà ń lọ. Ọlọ́run sì mú oníkálukú padà sí ibùgbé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká yin Jésù lógo. A ń fi àsìkò yìí kí wa pé a kú àbọ̀ síwájú Ọlọ́run alààyè. Èní ni Sunday tí ó gbẹ̀yìn nínú oṣù yìí. A dúpẹ́ pé Ọlọ́run ó kà wá yẹ. A rí ìbẹ̀rẹ̀ oṣù náà, a sì rí ìparí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ògo ni fún orúkọ Olúwa. À ń lo àsìkò yìí láti béèrè bóyá ní àwọn tí wọ́n bá wa jọ́sìn fún ìgbà àkọ́kọ́ nínú ilé Ọlọ́run wa. A fẹ́ kírúfẹ́ àwọn kan bẹ́ẹ̀ kí wọ́n dìde dúró tí wọ́n bá wà láàrin wa ká lè kí wọn. Nígbà tí kò sí àlejò, àwọn ìfilọ̀ tí a ní fún wa nìwọ̀nyí. Ní ọjọ́ tí ọ̀la tí í ṣe ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù yìí, ètò tí ẹgbẹ́ ọkùnrin oníhìnrere àti ẹgbẹ́ obìnrin oníhìnrere tí a máa ń ṣe papọ̀, òun láò máa ní aago 5. Ètò tọkọtaya. Ẹ jẹ́ kí a fi àyè sílẹ̀ láti wà ní abẹ́ ètò náà láti kọ́ ẹ̀kọ́ tí yóò ran ìdílé wa lọ́wọ́. Ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday, ètò ìsìn àárín ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa yóò máa wáyé. Ẹ̀kọ́ Bíbélì aago 5 ni. Ètò àdúrà aago 5 àbọ̀. Sunday school preparatory class aago 6 ní eléyìí máa ń bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a fi sí ọkàn kárí wípé a wà ní abẹ́ àwọn ètò wọ̀nyí. Ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí, òun náà ni ọjọ́ kìíní nínú oṣù karùn-ún. Gẹ́gẹ́ bí ìṣe wa nínú ìjọ yìí, a máa ń kóra jọ pọ̀ láti fi oṣù titun láti fi síwájú Ọlọ́run pé kí Ọlọ́run kó darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò oṣù náà. Fún ìdí èyí, a ó máa pàdé níbí ní ọjọ́ Friday ní aago 5 ìrọ̀lẹ́. Ètò náà àwẹ̀ àti àdúrà ni a pè. Àwa tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ láti gbàwẹ̀ ní ọjọ́ náà, ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀. Bí a sì ti ń ké pe wojú Ọlọ́run nínú àdúrà ní ìgbà gbogbo, Ọlọ́run yóò máa gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa lórúkọ Jésù. A tún fẹ́ fi àsìkò yìí rán wa létí wípé ètò ọdún àwọn èwe Children's Day celebration fún ti ọdún yìí ó ti kù sí dẹ̀dẹ̀. May 27 ní ètò náà, ó kù oṣù kan lé ní báyìí. Àǹkárá tí wọ́n mú fún ètò náà ní àjùmọ̀ṣe wa, wọ́n sọ fún wa wípé àǹkárá náà ti wà fún títà. Ọ̀pá kan 800 naira ni. So àwa tí a bá ní ọmọ láàrin àwọn èwe, ẹ jẹ́ kí a rí àwọn adarí wọn ká lè ra tiwa. Ọmọ wa kò ní yọ lẹ́gbẹ́ lórúkọ Jésù. So àwa tá a bá dẹ̀ fẹ́ ra ọ̀pá 6, 4,800 naira ni. So báyìí ni títí ètò aṣọ fún ètò náà. Ṣùgbọ́n ètò náà gangan yóò máa wáyé ní May 27. UI Baptist Church ni yóò máa gba àlejò gbogbo àwọn ìwé wa ní àjùmọ̀ṣe tí a wà yìí. Aago 9 ni ètò náà yóò máa bẹ̀rẹ̀. A ó tún máa rán wa létí bí ọjọ́ bá ti ń kù sí dẹ̀dẹ̀. Nígbà tí kò sí nígbà tí ká tó parí ìsìn tí ó bá kù ohun mìíràn láti fi tó wa létí, a ó máa ṣe bẹ́ẹ̀. Bí a ti ń lọ nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí, Ọlọ́run yóò máa bá wa lọ. Yóò ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára lórúkọ Jésù. A kú ìsinmi lẹ́ẹ̀kan sí i. Àkókò ti tó fún ìdámẹ́wàá àti ọrẹ.
àwa sọ́nà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín pé lábẹ́ ọ̀sẹ̀ yìí ẹ bùkún wa nípa ètò ìṣúná wa. Olúwa ẹ gba ọpẹ́ wa. A fẹ́ fi fún yín nínú ọ̀pọ̀ tẹ́ fi fún wa, ẹ tẹ́wọ́ gba ọrẹ wa. Ẹ yà àwa àti ọrẹ wa sí mímọ́. Èyí tó kù lápò wa ẹ rọ̀jò bùkún yín sórí rẹ̀. Àwọn tó fẹ́ gbà ẹ yà wọ́n sí mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún wa lórí ọ̀fẹ́ láti kọwọ́ bọ inú ìṣúra wa, a sì rí ohun mú jáde. Olúwa ẹ gba ọpẹ́ wa. Owó yìí ẹ bá wa yà sí mímọ́. Ẹ jẹ́ ká lò fún ìgbélékè orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa. Ẹ jẹ́ ká ṣí sí ìwé Galatia orí kẹta. Ìwé Galatia orí kẹta. A ó ka ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Galatia orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá. Òun la ó kà. Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Ábúráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Kí Ọlọ́run kó bùkún ọ̀rọ̀ rẹ̀ sí ìgbàlẹ̀ mi wa ní orúkọ Jésù Kristi Olúwa wa.
ní Jésù, àti ní Jésù lólúwa. Ó ga ó kú fún wa. Jésù lálàgbàwí tó gbà tiwa wí. Ìgbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Ó ti rà wá padà. Ó dá wa nídè. Ó ṣe ṣègbè tán òun lórí wa, ó ti rà wá padà, ó dá wa nídè, ó ṣe ó bàbá. Lọ́jọ́ aláyọ̀ nígbà tá a bá délé, ọkọrin ògo. Lọ́jọ́ aláyọ̀ nígbà tá a bá délé, ọkọrin ògo. Àwọn áńgẹ́lì yóò máa ṣèránṣẹ́ fún wa, níbẹ̀ la ó jọba pẹ̀lú Jésù Olúwa, níbẹ̀ la ó yìn Olúwa gẹ́gẹ́ bó ti tọ́. Kúrò láyé kì í yọ sí àdúrà mọ́. Ìgbà tá a bá kúrò láyé ìwàásù àdópin. Iṣẹ́ orin lókun fún wa. Nígbà tá a bá délé a ó dàpọ̀ mọ́ áńgẹ́lì, a ó kọrin mímọ́ mímọ́ mímọ́. Ìró ayọ̀ yóò gbọ̀rún kan, a ó kọrin hallelujah hallelujah hallelujah. Báwo ni ó ti dùn tó bí a bá lè débẹ̀, ayọ̀ ń bẹ ẹni tó bá yege. Nílé ayọ̀ lọ́run ló wà níbẹ̀. Nígbà tá a bá ń porúkọ, níbi ayọ̀ pípé, níbi ayọ̀ títí, tá a bá ń kọrin títún, nítorí pé iṣẹ́ orin lókun fún wa. Nígbà tá a bá délé ọ̀dọ́kọ̀ mọ́ áńgẹ́lì, a ó kọrin mímọ́ mímọ́ mímọ́. Ìró ayọ̀ yóò gbọ̀rún kan, a ó kọrin hallelujah hallelujah hallelujah. Báwo ni yóò dé dùn tó bí a bá lè débẹ̀, ayọ̀ ń bẹ fẹ́ni tó bá yẹ. Ẹ jẹ́ kí hallelujah o. Lórúkọ Jésù gbogbo wa lákọrin hallelujah yẹn. Ìjọba ọ̀run yẹn àní mísì ẹ̀ lórúkọ Jésù. Àníkù Jésù àti ìjìyà rẹ̀ lórúkọ Jésù kò ní já sásán lórí wa. Mo tó kó wa kú ìsinmi. Lórúkọ Jésù Ọlọ́run ó tún bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ lónìí.
ìsìn tòní lórúkọ Jésù kò ní jí àṣemọ́. A káàbọ̀ sínú ètò wa tòní. Àwa ìka ìgbé ayé ọmọlẹ́yìn Kristi là tó ń kí wa kú ìfarabalẹ̀ wa ìgbà gbogbo. Ní gbogbo ìgbà Ọlọ́run yóò máa bùkún fún wa. A ní ṣe lásán, a sì ní gba ìrètí jù. Ọlọ́run yóò máa gba gbogbo ògo. Ìjọ Ọlọ́run yóò máa tẹ̀síwájú. Ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò sì ní borí ìjọ rẹ̀. Lónìí a tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ká má ṣe gbàgbé orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lóṣù yìí náà ni ìtàn ìràpadà. Ìtàn ìràpadà, àfihàn ìfẹ́ Ọlọ́run sí ìran ènìyàn nípasẹ̀ ríran ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ ìran ọmọnìyàn. Ọlọ́run yóò tún darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí. Ká má sì ṣe gbàgbé ẹ̀kọ́ méjì la gbé yẹ̀wò níjẹ̀jọ́. Níní òye ìràpadà, ìtumọ̀ rẹ̀ wọ́n ti sọ gbogbo ẹ̀ fún wa. Ìgbésẹ̀ ìràpadà wọ́n ti sọ gbogbo eléyìí. Àwọn ìpele tí a là kọjá kó tó di pa ló ìkórìtà tó wà lókè. Ọlọ́run yóò tún darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí. A tún tẹ̀síwájú, a tún gbé ẹ̀kọ́ méjì tó kù nínú oṣù yìí, a tún gbé yẹ̀wò. Ẹ̀kọ́ kìíní, ohun tí ìràpadà ná ni. Kí ni owó tá a san ká tó lè débi ayọ̀ lókè yẹn? Kí ni ohun tá a ti là kọjá tá a fi sílẹ̀ kó tó di pa dé ìkórìtà àṣeyọrí? A tún máa tẹ̀síwájú láàárọ̀ yìí. Ẹ̀kọ́ kejì, àwọn àǹfààní ìràpadà. Kí ni oore tó mú wá? Kí ni àǹfààní tó mú wá? Mo gbàdúrà pé láàárọ̀ yìí àtọ́ ní mèsì ìbùkún yìí. Bàbá wa nínú Olúwa, àwọn náà ni wọ́n tún tẹ̀síwájú. Nígbà tí mo kí wọn káàbọ̀ síwájú wa ní orúkọ Olúwa, bàbá wa Reverend Dr. E.O. Oyekan. Olúwa fẹ́ yẹ̀wò ní ọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ wa. Ẹ jẹ́ òye wa o, kó nítumọ̀ sí wa. A gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Yes, bí wọ́n ti wí yẹn lóṣù yìí, ìtàn ìràpadà. Ìtàn ìràpadà. Redemption story. Ó ní gbogbo ẹ̀kọ́ oṣù yìí. Ẹnìkan sọ ní English service wípé àwọn ìjọ kan máa ń ṣe ìràpadà. Mo ní mi ò mọ̀ ń pa ìyẹn. Ìràpadà tèmi mọ̀ ń pa rẹ̀ ní ilé tí Jésù ṣe fún wa, láti rà wá padà, láti mú wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Pé he pay his blood, ó san ẹ̀jẹ̀ rẹ̀ láti fi ra àwa padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìtàn ìràpadà tá yẹ ká máa sọ gbogbo ìgbà ni repeatedly. Àná gbogbo ẹ̀sìn ni ló gbàgbọ́ wípé Ọlọ́run dá wa, àwa ènìyàn, kí a lè bá a máa ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀, ká jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Bíbélì ní gbà tó Ọlọ́run dáadáa ní ìtura ọjọ́ á bẹ̀ wọ́n wò. Ìgbà tó tún yá náà lẹ́yìn ìgòkè lọ́run Jésù, ibìkan ní ó ní èmi ń kanlẹ̀kùn pé bí ẹnikẹ́ni bá ṣílẹ̀kùn èmi ó wọlé tọ̀, a ó sì jọ máa gbé, a ó jọ máa. In short, Ọlọ́run fẹ́ kí àwa àti òun ká ní àṣepọ̀ bàbá àti ọmọ, ká wà pẹ̀lú rẹ̀, ká má jìnnà sí, ká jẹ́ ẹni tá à ń jọ ń rìn, ẹni tá à ń jọ ń sọ̀rọ̀. Bí Ọlọ́run ṣe dáyé nù, gbogbo ẹ̀sìn ló ń kọ́ ni bẹ́ẹ̀. Gbogbo ẹ̀sìn náà ló wá ń kọ́ ni pé ó tó àkókò kan ènìyàn ṣàṣeréka, ó dẹ́ṣẹ̀. Nínú Bíbélì wọ́n ní ó jẹ èso, irú èso yẹn a ò mọ̀, ṣùgbọ́n gbòógì rẹ̀ náà ni pé ènìyàn ṣe àìgbọràn sí Ọlọ́run. Whatever the fruit is, the main thing is that man disobeyed. Ó ṣe àìgbọràn sí Ọlọ́run, ènìyàn dẹ́ṣẹ̀. Gbogbo ẹ̀sìn gidi náà ló gbà bẹ́ẹ̀, gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ láyé náà ló gbà bẹ́ẹ̀. Gbogbo wọn náà ló gbà wípé gbà tẹ́nìyàn ti dẹ́ṣẹ̀ yẹn, ìyapa ti wà láàrin ènìyàn àti Ọlọ́run.
bíbélì ní torí pé o ṣèyí kíkú ni ìwọ ó kú. Ikú yẹn kì í kú ṣe pé láàní kú physically tẹ́lẹ̀ náà, bọ́ tó ń sọ ní pé ikú yẹn spiritual death yóò jẹ́ ìyapa láàrin àwa àti Ọlọ́run torí pé a ṣe àìgbọràn. Gbogbo ẹ̀sìn náà ló gbà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀sìn náà ló ń kọ́ ni wípé a gbọ́dọ̀ wá ọ̀nà ìràpadà. There must be a remedy. A gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ènìyàn nílò láti padà sí ipò tí Ọlọ́run fi sí. Gbogbo ẹ̀sìn náà ló gbàgbé bẹ́ẹ̀. So ìtàn ìràpadà nìyẹn. Now gbogbo ẹ̀sìn náà ló wá ń wá ọ̀nà àti padà sí ọ̀dọ̀ Ọlọ́run pé kí ni a lè ṣe. Gbogbo àwọn tó dá ẹ̀sìn lẹ̀, gbogbo wọn náà ló ń gbé oríṣi ọ̀nà kalẹ̀ pé n ta lè ṣe. Ní ẹ̀sìn tìbílẹ̀, àwọn bàbá wa gbàgbọ́ wípé a ti ṣe tí ó dá jìnnàjìnnà. Ọlọ́run tóbi ju kí àwárí ó tún jọ mọ́ gbé, ká tún jọ mọ́ ṣe. Ṣùgbọ́n láti dá àṣepọ̀ tó wà láàrin wa padà, a fẹ́ nílò àwọn akọni kan tí ó mọ relate láàrin àwa àti Ọlọ́run, tí ó mọ àtọ Ọlọ́run lọ. Ó dà nípa àwọn mẹ́sàn-án náà sọ lákòókò kan pé wo Mósè, má jẹ́ kí Ọlọ́run bá wa sọ̀rọ̀ mọ́, ìwọ ni kó má bá wa sọ̀rọ̀. Nítorí ọba wí gbà wá, àwa náà sọ̀rọ̀ ó mú lọ. So inú ẹ̀sìn ìbílẹ̀ mo gbàgbọ́ wípé ọ̀nà àti padà sí ọ̀dọ̀ Ọlọ́run oníkàyìn àwọn akọni kan tí a máa rán sí Ọlọ́run bí Ògún, bí Ṣàngó, bí Ọbàtálá, bí Ọya, bí Ọ̀ṣun, pé a ti miss already, a lè relate pẹ̀lú Ọlọ́run mọ́, ṣùgbọ́n a nílò àwọn kan tí ó ṣètò bá a ṣe padà sí ọ̀dọ̀ rẹ̀. Kódà débi wípé àwọn tá a bá nílò gan látọ̀dọ̀ Ọlọ́run pé kò nílò ká lọ bá tààrà. A ní àwọn ministers in charge tí yóò máa bá wa lọ. Ẹni tó ń fẹ́ kí ire oko òun kó dáa, á lọ bó òrìṣà oko. Òòṣà míì wà tó yẹ pé ó wà fún fertility, omi wà fún oòrùn, òòṣà míì wà in charge of òṣùpá, míì wà in charge òjò. Wọ́n pe Ògún ní the god of iron. Bóyá tí wọ́n bá nílò orin, òní ọba wọn yanjú yẹn bámbám. Tẹ́ bá sọ fún wọn pé wọ́n ń bọ òrìṣà, wọn láwọn ò bọ òrìṣà o, wọn lọ́rọ̀ làwọn ń sìn o, àwọn kan ń sìn through àwọn akọni yẹn ni kó lè mú wọn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo ta kíyèsí wípé gbogbo àwọn akọni tí ń dá akọ yìí náà kò sí lè tó pé ìwà burúkú wà lọ́wọ́ tiwọn náà. Ẹni tí ó dẹ̀ bùn ní láṣọ wọ̀, àwo tọrùn ẹ̀, sísan ìgò léèyàn gidi ni. Tó bá sán àràbá yìí kò sí dáríjìn lọ́dọ̀ rẹ̀. Béèyàn gbé abẹ́rẹ́ yóò gbé sí láyà ni. Ẹ bá pe Ṣàngó lásìkò òjò sí. Àbí sóògùn lọ gbádùn tó bá ní. Tó lómi ńlé tó ẹgbẹ́ ẹ̀jẹ̀ ní fi ń wẹ̀. So that's not a model. Tó lásán ńlé tí ń fi mọ̀ kí máa bora, I don't know. So in the ATR ọ̀dọ̀ àpá àwọn èèyàn náà, but àwọn believe pé ẹni tó lè kó àwọn padà nìyẹn. In Islam àwọn gbé oríṣiríṣi òfin kalẹ̀, oríṣiríṣi òfin. Ó wà lára àwọn Hindus náà, Buddhism, Hinduism, kálukú náà ló ń wá ọ̀nà bí wọ́n ó ṣe padà sí original ntọ́lọ́run fẹ́ ká jẹ́. In Islam òpó 5 làwọn gbé kalẹ̀, bá ti kíyèsí ń jẹ́ òní, mọ́lọ́run lọ́kan, mọ́ gba àwẹ̀ lásìkò múlámúlá náà, wákàtí 5 rẹ̀ gbọ́dọ̀ pé. Tó bá mísì ọ̀kan wà gbégbó ẹ̀, ó gbọ́dọ̀ yọ sàká, kò dẹ̀ lọ Mẹ́kà lẹ́ẹ̀kan at least. Dó later wọ́n ní tó bá lówó lọ́wọ́ ni fine, but a rí pé àwọn yẹn gan náà rí pé kò complete, kò perfect. Mẹ́kà tá à ń wí aṣẹ́wó ń lọ ọbẹ̀ náà. Even Jerusalem rọ́ tí a ń lọ yẹn náà. Nígbà mo lọ Jerusalem, I was the captain tó yọ sí ètí yàn.
because a ní a group of bíi 50-50 èèyàn, a dẹ̀ ní captain kọ̀ọ̀kan, èmi jẹ́ captain ọ̀kan. Àwọn àlè àwọn olóṣèlú wà náà àwọn tí mo kó lọ kó bọ̀, àwọn girlfriend wọn wà náà àwọn tí wọ́n rán lọ Jerusalem. Àwọn àlè wọn wà ńbẹ̀, ìpéyàwó wọn nǹkan ọmọ wọn o, àwọn àlè wọn wà náà àwọn tá a kó lọ kó bọ̀ tí wọ́n bóra tí wọ́n pọ́n tọ̀tọ̀ọ̀tọ̀, tí wọ́n á tọ́jú tọ́nu, wọ́n á dàbí àlùjọ̀nù. So pilgrimage kò múyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Wákàtí 5 kò sẹ́ni ó perfect inú ẹ̀. Káyọ̀ sàká sẹ́ni tí ò tí ì rí nǹkan jẹ, òun kò rí nǹkan jẹ, sàká kí ló fẹ́ yọ? Òun kò rí nǹkan jẹ náà. Àwọn ẹlẹ́sìn Júù àwọn ní ẹ̀jẹ̀ ni làwọn fi lè padà sọ́dọ̀ Ọlọ́run. Jẹ́ ká ta ẹ̀jẹ̀ sílẹ̀ torí pé blood is life, pé ẹ̀mí ni ẹ̀jẹ̀, pé ẹ̀mí ẹ̀ lọ́lọ́run ń fẹ́. So tó bá ti dẹ́ṣẹ̀ báyìí wàá tẹ̀jẹ̀ lẹ̀, wàá rúbọ, ó lè ṣe jẹ́ ẹyẹlé, ó lè ṣe jẹ́ àgùntàn, ó lè ṣe whatever, wàá rúbọ fún ẹ̀ṣẹ̀ rẹ. But yẹn náà perfect, wàhálà nìyẹn ti ń dálẹ̀, ẹrù ẹ̀ṣẹ̀ ni, because ẹbọ ìtẹ́ ẹrú fún ẹ̀ṣẹ̀ àárọ̀ kò ṣiṣẹ́ fún tọ̀sán, kò ṣiṣẹ́ fún talẹ́, kò ṣiṣẹ́ fún tàná, kò ṣiṣẹ́ fún tọ̀la. So ó di pé wọ́n kàn rúbọ, ìyẹn náà ò tún work, ìyẹn náà ò tún work. But in Christianity, mo dúpẹ́ pé mo mọ̀nà ìgbàlà náà o. Bíbélì kọ́ wa wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo, pé Ọlọ́run agree pẹ̀lú àwọn oníjúù wípé okay o, ìtàjẹ̀sílẹ̀ ni okay fine, ìtàjẹ̀sílẹ̀, but ìtàjẹ̀sílẹ̀ ewúrẹ́ ò perfect, àgùntàn ò perfect. A kọ́ wípé torí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún ni, gbogbo tó kù ní ká kàn gbàgbọ́. Ìyẹn ló máa dá wa padà sọ́dọ̀ Ọlọ́run tá a bá ti gbàgbọ́. Àkíyèsí pé yẹn perfect, gbogbo ẹlẹ́sìn náà ló ti gbà pé perfect. Kódà ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún kọ ọ̀rọ̀ Jésù yẹn sínú ìwé wọn gẹ́gẹ́ bí perfect person àti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn Mùsùlùmí gbà wípé Jésù kì í ṣọmọ Ọlọ́run, but wọ́n gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni. And you cannot separate somebody's word from his person. So wọ́n gbà pé ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo wọn sì gbà pé kò gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn olùdásílẹ̀ ẹ̀sìn yòókù Ànábì ò perfect, èèyàn líle ni o. Báwo nu Quran, èèyàn líle l'Ànábì o. Tẹ́ bá kà láti òkè délẹ̀, wá ka Quran láti òkè délẹ̀, no, kò perfect, kò perfect. But Kristi Jésù and ọ̀pọ̀lọpọ̀ historical books from Josephus and other people, even from other religious books, including in the Quran, la rí Kristi gẹ́gẹ́ bí ẹni tó perfect, tó sì jẹ́ àpẹẹrẹ rere, tó ṣetán láti mú àwọn ènìyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run láì gbowó, láì gbẹ̀jẹ́, láì gbẹbọ, láì sí òfin. Orí ọ̀fẹ́ yẹn pọ̀, gbogbo àwọn yòókù pátá ló lófin. Òfin táwọn Júù tiẹ̀ burú, òfin àwọn Júù burú o gan. Ẹ̀yin tẹ́ bá ka Leviticus, ẹ̀yin tẹ́ ń kà gan yóò sú yín. Tọ́pọ̀ ẹ̀yin tẹ́ bá wá ń kà tó sú, àwọn tí wọ́n wá ní wọ́n máa ṣe gangan ńkọ́, ẹrù wàhálà ni. Táwọn Júù yẹn burú púpọ̀. But ti Jésù, ó ní kìkìdá àwọn tó gbàgbọ́ la fi agbára fún láti jẹ́ ọmọ Ọlọ́run. Gbogbo òfin mọ̀dámọ̀dá yẹn, débi pé àwa tá a jẹ́ Kristẹni gan pàápàá, ọ̀pọ̀lọpọ̀ believe pé just like that, kò yẹ kó simple tó bẹ́yẹn náà.
làbá tó bára wá wàhálà àwọn ẹlẹ́sìn yòókù ń ṣe wàhálà náà ó yẹ káwa náà ó lè ṣe kọ̀ yóò sì máa ṣe just like that lọ́wọ́ wà dárí jiyàn báwọn làbá tó bára wá wàhálà yẹn wá pọ̀ ní ọ̀nà àṣì ní ọjọ́ kan bí n pé mi ò ń kọjá ń bẹ̀ ní táìmù yẹn mo bá rí àwọn èèyàn ní ẹsẹ̀ títì pẹ̀lú kẹ́ẹ̀gì ńláńláńláńláńlá wọ́n á wò pé ṣé wọn ò lómi ládùúgbò yìí ni àbí wọ́n ní kíni omi kọ́ wọ́n ń ti lásìkò iṣẹ́ Ọlọ́run gbà wá nú gbèkùn àtúfúnra wa bọ̀ ní àsìkò iṣẹ́ kí sọ àwọn yẹn nìkan o nífún gbogbo àwọn church ìgbàlódé gan pàápàá ọmọ kan gbé lọ́dọ̀ mi ní àkókò kan ọ̀rẹ́ mi pásítọ̀ ló fọmọ yẹn ránṣẹ́ sí mi láti kó pé gbáyẹn mo wà nífẹ̀ẹ́ so anyway no problem I was using 6 bedrooms 2 sitting rooms ní pastorium mi èmi ìyàwó mi àti ọmọ méjì tá a bí ń gbà náà yàrá kan náà là ń gbé yàrá 5 yòókù vacant so within some time gan gbogbo yàrá yẹn ló wà occupied àwọn student ni mo kó tira mo kàn kó wọn dà bẹ́ẹ̀ because bẹ́ẹ̀ lómi ntẹ́ lómi ọba wa ni pé reverend ajá nílé tẹ́yà ń gbé sì ti qualify kún fún mi nílé nínú ọgbà àwa ajá òǹlé wa lé gbogbo wa jáde ẹ kàn jẹ́ ń kẹ́rù mi sí ọ̀dọ̀ yín tó bá kẹ́rù ọ̀dọ̀ mi níbo lọ́ọ́ máa sùn a lè máa sùn nù chọ́ọ̀chì tó bá ń sùn nù chọ́ọ̀chì níbo ló ti jíwọ́ níbo ló ti ṣe kínní wo ọ̀rọ̀ ẹ yé mi jọ ìwọ̀n ní yàrá ń bẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò sanwó skul wọn o ṣùgbọ́n oúnjẹ àárọ̀ tọ̀sán tálẹ́ ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìpara ọṣẹ ìfọnu mo mọ̀ túmọ̀ Peter ọmọ kìnnì kan máa bọ́ àwọn àgùntàn mi mo mọ̀ ìtumọ̀ rẹ̀ dáadáa sọ́nà bá díjọ́ kọ̀ọ̀kan nù wọ́n bá ní òun fẹ́ sáré dẹ́kọ̀ èyí tí ọ̀rẹ́ mi kan fi ránṣẹ́ sí mi láti Èkó mo ní kí ló lọ sí lẹ́kọ̀ọ́ ó lómi òun tán mo ní kí lẹ́yìn pé bá omi rẹ̀ tán adẹ̀ lómi ńlé alómi ẹ̀rọ aníkànga olómi òun tán omi rẹ̀ tán kí wàá ló ṣẹlẹ̀ ó ní màmá òun ti ní bómi òun bá ti tán kó wọn padà wá so omi ló ń ti bí ìlọ gbà ní kíní nítorí kíní kí ló omi wo lèmi lò ń gbà tó ti dé kí ló ṣe mí àmì tí ẹ kẹ́kọ̀ọ́ lára tèmi omi wo lèmi lò èwo mo gbàdúrà sí fún ọ èwo mo pọ́n fún ọ èwo lórí tèmi àti ìdílé mi náà mu ọ̀nà o bómi rẹ̀ bá tán bọ́ bá kú lóyún kú rísìn yẹn ò tó ń tẹ̀yàn travel lo Èkó sí o ọ̀nà èmi ò sì mọ̀ pé ń gbómi lọ́wọ́ ń gbà tí ń bọ̀. ọ̀kan náà lọ lé ó dé ẹ̀yin ibo bí wọ́n yẹ ṣọ́ra ẹ bá yẹ káwọn ọmọ yìí máa kúkú àìnídìí torí pé ẹ believe pé àdúrà ò lè gbà just like that so wickedness wa náà la dẹ̀ bá débẹ̀ o pé just like that lọ́lọ́run sì so ọlọ́run ò require nǹkankan just like that àìrọ́ o ọlọ́run kò gbọ́dọ̀ gúdù tó bá wọn ẹja bára wàhálà. kan náà gbé lọ́dọ̀ mi ń bẹ̀ fámìlì mi ti ẹnìyẹn náà anyway nígbà táwa ń fẹ́ náà ni ó bá lọlé ló bá dé a bá fẹ́ jẹun ráìsì àtẹ̀wà ó bá ní wọ́n mọ́ fẹ́ wá sí tòun kí ló dé ó nígbà tó ń lọlé bàbá mú un lọ́dọ̀ wòlíì kan wọ́n ní òun ò gbọ́dọ̀ máa jẹ anything tí wọ́n bá fi ẹ̀wà ṣe èmi ò dẹ̀ ń jẹ ráìsì lásán ìgbà míì á ṣe ráìsì àtẹ̀wà papọ̀ bàbá sì ṣe ráìsì lọ́tọ̀ gan á fẹ́ wá sí tọ́ba láàárọ̀ àmùkọ́ àtàkà wọ́n sì ní ọmọ jẹ́ anything tí wọ́n bá fi èrè ẹ̀wà ṣe àmì ìwà tó yẹ pé wà yẹn ògèdè rẹ̀ kan nìkan láàkàn jẹ dábàá tó fi gààrí sí lókù so èmi ò rí jọ́tà ẹ̀jẹ̀ ń tọ́jọ́ mẹ́wàá náà lé wa a jẹ́ wípé èmi ò sì lè fọ́n kókò ọbẹ̀ mi nínú ilé mi o a lè ní kókò ọbẹ̀ méjì o
òun kọ́ òun ti ẹ̀ gbàgbọ́ nù rẹ̀ ṣùgbọ́n òun fẹ́ gbọ́ràn sí àwọn òbí òun lẹ́nu ṣe torí àdánwò bá ṣé wà ní ọmọ gbọ́ràn sáwọn òbí ẹ̀ lẹ́nu àwọn òbí òun náà ní mo ní wò ó mo kọ́kọ́ ìdọ́jì ẹ̀ mo ti á gbé kí ni rádaràda ẹ̀ ọ̀jẹ̀ tó bá kú kó kú múwèé wá màá sáyìn pé tó bá kú èmi mo jẹ́ ọ̀jẹ̀ wa tó fi kú ìgbèkùn Kristi ní tí ọmọ bá sọ yín di òmìnira ẹ dòmìnira àjàgà mi rọrùn ní Jésù wí ẹrù tí ẹ fún àtò wa máa di ẹrù wúwo lé orí ara wa nítorí kíni. Mo wá béèrè pé ọ̀dọ̀ wòlíì wo ni ẹ tiẹ̀ mú ọ lọ ganan ìgbà tí ó sọ ẹni tí mo mọ̀ ni wòlíì obìn ilé ọkọ kẹta ló wà ó bóra látòkè délẹ̀ ní wàá yàn wọ ní oh God mo ní múwèé wa máa sáyìn pé mi mọ̀ pa ọ́ ó bá sáyìn ọ jẹ ẹ̀wà kódà kìí ṣe àkà lọ́jẹ́ this time around ó dídí ẹ̀wà gangan lọ́jọ́ yẹn ló ń wò mọ̀kòmọ̀kòmọ̀kò inú ilé mi ló ń gbé ó lè fóun fi mí lẹ́nu ilé mi inú ilé mi ló ń gbé mo ní ok ṣé mi kú ni èmi tí ń lé wọ̀ ṣé mo kú ni ó bu síbí àkọ́kọ́ kò bú kún ó fi sẹ́nu mo dúró tí ó fi jẹ́ ó fẹ́ bu síbí èkejì ń gbọ̀n mo ní kíni tọ́ ọ̀dẹ́ lẹ́wọ́wé tó jẹ́ yẹn náà bọ́ọ̀bà kú odi tó pa ọ́ kó o mú nǹkan jẹ lọ́wọ́ kan. To God be the glory. Ọmọ tí mò ń sọ is an associate professor now. In fact bó bá Putin lọ́dún yìí gan yóò di professor. So kíni àti gbà yẹn lérí àyẹn ó dómìnira pátápátá o. Ìgbà mo dé Ìbàdàn ọ̀kan ń bọ̀ bí wọ́n ṣe mú bọ̀ torí pé kò gbé lọ́dọ̀ mi tó pass tí mo fi sí Emmanuel kìíní nípàdé ọ̀sán tí wọ́n máa ń ṣe ìmọ̀ bí wọ́n ṣe dì sí extra mora yẹn ó ti ṣèdánwò ńlé tó gbòdo wọ́n fi ṣe extra mora ọba pass ọba clear certificate ó clear WAEC ẹ̀ sóńgbò òdélé wọ́n níbo ló ti àbó ló ti ṣe ó ti pass lọ́dọ̀ family òun kan ni so ọ̀rẹ́ rẹ̀ yẹn bá ní dákun ó jẹ́ mi náà gbé lọ́dọ̀ so wọ́n bá sì sọ mo ní kò sí problem gbà tí ń bọ̀ aṣọ ti kó sùtánà sínú báàgì rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ tùràrí bàbá rẹ̀ ló sì mú wa mi ọ̀dà bàbá yẹn mọ̀ ṣe pé ọ̀rẹ́ fámìlì ní báyìí ń sìn àṣegbà tí ń bọ̀ wọ́n ti ya orogún wọ́n ti mú lọ́dọ̀ alàgbà orogún pé ibi tí ọmọ yẹn ọmọ wa nù o wọ́n ti mú lọ́dọ̀ olùṣọ́ ilé tá a wó yẹn ni mò ń gbé ńgbà náà wọ́n bá ní torí náà o ṣẹlẹ̀ ni àwọn dẹ̀ ti mú ya ọ̀dọ̀ àmúni mọ̀ ọmọ padà lọ tàbí kọ́ lọ́mọ gbé lọ́dọ̀ olùṣọ́ ṣẹlẹ̀ o èèyàn oníwọ̀ sùtánà jáde nínú ilé tèmi bí báyìí o kọ́ wọ̀ jáde kó tó wọ̀ wọlé kọjọ́ ẹ wàá máa mú lọ nítorí ẹ̀kọ́ rẹ̀ mọ̀lọ́kànlẹ́ mú o lọ́ba ní fúngbà díẹ̀ náà ni ṣe bí tó bá ti ṣe extramural nínú Emmanuel College wọ́n ti ń ṣe kíní ẹ̀ ń gbà náà àwọn àgbààgbà náà ń lọ bẹ̀ èyí ò dẹ̀ gbé ọmọ ògbénulé tèmi kó fẹ́ẹ̀lì rí o torí ìwé tẹ̀yàn máa kà tí ó fi páàsì ọ̀pọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ìranù pọ̀ jù wọ́n lọ ní ọmọ ògbénulé mi kó fẹ́ẹ̀lì rí ní abájọ ń wá sí bí àjọ ń wá sí church ó dẹ̀ ń ṣe dáadáa ní church gbà tó páàsì tán tó ṣe jáàmù ló bá tún clear rẹ̀ gbà yẹn ló tó lọ ó bá wọ LAUTECH bó ṣe dé LAUTECH báyìí ó sọ fún bàbá ẹ̀ pé òun ò ṣe ṣẹlẹ̀ mọ́ òun ti di bámi òun ni president BSF Ládòkè Akíntọ́lá University ní títí tó fi jáde ńgbà yẹn òun ni president BSF ọmọ yẹn ọmọ kú o so kí ló le tó yẹn
àmọ́ mọ́mọ́ kí èyí tí wọ́n sì gbẹ́rẹ́ síla, èyí tí wọ́n ó fún lómi, àwọn pásítọ̀ náà èyí tí ó fún yín ní hankachifu, èyí tí ó fún yín ní òróró, èyí tí ó fún yín ní gbogbo wọn yẹn. ẹlòmíì ní wòlíì tó 6, a ní wòlíì òun. Now kí wá la fi yàtọ̀ fún àwọn ìyókù tí wọ́n ń ka òfin lé lọ́wọ́? Tí mi ò bá ní wòlíì, tí mi ò lẹ́bọ, tí mi ò lóògùn, tí mi ò ní evangelist, tí mi ò mẹ́ni mò ń lọ kúnlẹ̀ níwájú rẹ̀ in the last 60 years of my life, táyé mi ò sì bàjẹ́ títí dìsìn. Oh, you too can make it in the Lord. So ìgbèkùn tí Ọlọ́run ò fi wá sí, it's only in Christ that we have freedom. Freedom. Tí ọmọ bá sọ yín di òmìnira, ẹ di òmìnira yín tòótọ́, ó ti san gbogbo gbèsè wa. Kákan gbà á gbọ́, ó ní ká gbà á gbọ́ bí Olúwa àti olùgbàlà wa genuinely. Gbogbo ohun tó béèrè lọ́wọ́ wa nìyẹn. Ó sọ níbì kan ní ẹ mọ́ fúnra yín lájàgà o. Tẹ́ bá sì ń fàjàgà, àjàgà tó ń rọrùn o, ẹrù òun sì fúyẹ́ o. Ẹnìkan ní òun náà sọ àlàjàgà nu bó tilẹ̀ ò fúyẹ́ tó, ẹ̀yin sọ àjàgà tó ní fún yín ká tó parí. Kò òun náà lájàgà àbí fine, ọkàn fúyẹ́ ni fine. Ẹ̀kọ́ wa ó fi irú àjàgà tiẹ̀ yóò fi hàn wá. So by implication pé Jésù fún wa ní ìràpadà, kí ni implication rẹ̀? Asọ́nà ń jò ní náà. Kí ni ipa ìràpadà? Àwọn ipa tí ìràpadà fún àwa onígbàgbọ́. The first implication, a ti gba ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Èyí túmọ̀ sí pé a ti mú wa làjà pẹ̀lú Ọlọ́run nítorí Jésù Kristi jẹ gbogbo ìyà tó yẹ ká jẹ. Èkejì, kò sí ìdálẹ́bi fún wa mọ́ nítorí a ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá. A kò nílò láti máa dá ara wa lẹ́bi mọ́. Nígbà mi ẹlòmíì Ọlọ́run dáríjì yín kò dáríjì rẹ̀ ni o, because torí wọ́n kàn believe pé just like that. Bẹ́ẹ̀ dẹ̀ ni irú ìgbé ayé tí àwa ń gbé, irú ẹ̀mí táwa ní lárúkọ Ọlọ́run náà ní. Ṣé nípa àwẹ̀ dáríjì ra wa bọ̀rọ̀? Àyè dáríjì ra wa bọ̀rọ̀ o. Babalá dáríjì irọ́ ni o. Kò tán o. Àtòrí ti gbọ́dọ̀ ṣe nǹkan kan, ọgbọ́dọ̀ ṣe nǹkan kan, ọgbọ́dọ̀ ṣe nǹkan kan, ọgbọ́dọ̀ ṣe nǹkan kan ká tó dáríjì. So irú the same thing là ń apply sọ́lọ́run. Ló yẹ pé ńgbà tó Ọlọ́run bá ti dáríjì ẹlòmíì tán gan pàápàá kò dáríjì rẹ̀. Can it be just like that? And it is just like that. That is my Lord Christ Jesus. Sí lábẹ́ ìdálẹ́bi mọ́, no matter how bad you are. Tó wáyé pé genuinely ló gba Jésù, bó tilẹ̀ kó o burú tó. Bó tilẹ̀ kó o burú tó nígbà kan, so ó burú tó Paul ni. So kò sí ìdálẹ́bi fún wa mọ́ nítorí a ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá. A kò nílò láti máa dá ara wa lẹ́bi mọ́. 3, a gbọ́dọ̀ ṣetán láti dáríjì àwọn ẹlòmíì. That's another topic entirely. 4, Jésù Kristi ti kó ẹ̀ṣẹ̀ wa lọ, ó sì ti fún wa ní ìgbàlà. Jésù Kristi tó fún gbogbo àwọn àìní wa. Nítorí náà a gbọ́dọ̀ kó gbogbo àjàgà wa lé e lórí. Òmíràn, ikú Kristi jẹ́ bí ètùtù tí kò ní gbèdéke. Sẹ́yìn pé inú ẹ̀sìn Júù ìrúbọ tòní kò bá tànà, ẹ̀ tún ṣe míì ni, but eléyìí ẹ̀jẹ̀ tí Jésù ò ní gbèdéke nínú bí ó ṣe iyebíye tó, ó sì wà ní àrọ́wọ́tó fún gbogbo ènìyàn, àtàwọn èèyàn gbà náà, àtàwọn àtìsín, àtàwọn tó ń bọ̀. The blood of Christ Jesus is sufficient for our redemption. A ní ọjọ́ iwájú àti ìrètí nítorí ohun tí Jésù Kristi ṣe ní orí àgbélébù. A ti dá wa nídè kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi. Now, does it mean that we don't have responsibilities?
We have responsibilities. But kí ni responsibilities wa? Nígbà tó ní àjàgà ọ̀run rọrùn, ẹrù òun fúyẹ́, àjàgà tòun ó ní kí á gbé sí ọrùn wa. Àjàgà rẹ̀ rèé o, káwò bó bá ṣe lè sí o. A gbọ́dọ̀ mọ rírì Ọlọ́run nígbà gbogbo fún sísan tí ó san iyebíye, tí ó fún sísan ohun tó ṣe iyebíye fún ìràpadà wa. You must always appreciate God. Kí lájàgà tó wà nù yìí? I always thank God for the salvation of my soul. Paul á ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbà òun là. That is one part of àjàgà rẹ̀ nù o. A gbọ́dọ̀ máa appreciate Ọlọ́run nígbà gbogbo fún ìràpadà wa. A gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa sin Ọlọ́run gẹ́gẹ́ bí ìhà tí ó kọ sí, tí a kọ sí ìrúbọ Jésù Kristi. Ká máa sìn lápéjọ ṣe yìí náà. Ká máa sin Ọlọ́run tó náà bá lájàgà àjàgà tí ó jù bẹ́ẹ̀ yẹn lọ. Ká yin Ọlọ́run, ká sin Ọlọ́run. Ìsìn wa ò sì ní àjàgà nínú. Àjàgà bọ́ ọba léètì, Ọlọ́run ní gba ìsìn rẹ, àwo òníyun. Àjàgà pé aṣọ tó wọ̀ ó dọ̀tí, ìsìn rẹ ò ní ṣètẹ́wọ́gbà, àwa òníyun. Àjàgà pé lẹ́nu ọ̀nà kó tó wọlé o gbọ́dọ̀ ṣàlùwàlá, kó fọ etí, kó fọ mú, kó fọ gbogbo ẹ̀ kó mọ́, àwo òníyun. Kò sí yunú Jésù. Wọ́n máa parọ́ kan léèbó, wọ́n á ní cleanliness is next to godliness. Irọ́ ni. Àmẹ́yẹ ẹni tó clean tó neat, ọ̀run àpáàdì ni wọ́n ń lọ. Cleanliness wo ló next to godliness? Cleanliness ò next to godliness. Cleanliness, physical cleanliness kọ́ ni tí wọ́n ń sọ. Àmẹ́yẹ tó neat tí èèwọ̀ sọ ọjọ́ kejì. Ṣùgbọ́n wọ́n burú ju èṣù lọ. So n bo cleanliness wa ti next to godliness. So kò sófin èyún, kò sófin pé ọ̀wá chọ́ọ̀chì ń jẹjọ́. Obìnrin tí yóò sá lọ dásìkò sí kọmọ tó wá lónìí, ẹ dákun ìdájọ́ wo ni ká fún un? Tí mo fẹ́ mọ̀ wàásù lọ́tọ̀ jáde sẹ́ẹ̀ tí rántí rẹ̀ àtúnrí lónìí. Ok, tó bá ṣe inú ẹ̀sìn míì ni yóò jẹ gbá o. Bọ́ nínú Kristi níyẹn afẹnibá fún rẹ̀ lájàgà ló kù. Ọjáde ń jẹ́ oní kò tún wá lónìí, àmọ́ bí ó tún wá ń jọ mẹ́jọ. Wọ́n ló tráfù wọn nínáwó. Tó bá ṣe inú ẹ̀sìn míì ni ó yẹ kó wá ṣọ́ọ̀ṣì wọ́n ló nínáwó. Mo ń gbọ́ kinní kan ní àná lórí social media níjẹta. Ó ní bí ènìyàn bá mu ọtí lákọ̀ọ́kọ́ ẹlù ẹ̀nàlẹ́gbà, bí ènìyàn bá mutí lẹ́ẹ̀kejì ẹ̀nàlẹ́gbà, tí ènìyàn bá mutí lẹ́ẹ̀kẹta ẹ̀nàlẹ́gbà, tó bá lẹ́ẹ̀kẹrin ẹ̀dùnbú ẹ̀. Ìwo social media ni Làbíbù Lágbàjì tí wọ́n sọ oṣù kan láyẹn ń ló wí, ó ní ẹ̀dùnbú ẹ̀. Àbí àwọn òníyùn àtúmọ̀ bẹ̀ pé ọmọ mutí mọ́ ni. Àbí ẹni chief imọ̀ọ́mù tìlú tiwa ó ní tí a bá ní aláṣẹ kan tó bá pàṣẹ, tẹ́ bá yẹn aláṣẹ míì, wọ́n wá wò pé eléwo ni akọ́kọ́ gbówó lé lórí nù wọn. Tí wọ́n bá gbọ́ lórí nìkan ní aago méjì kọjá, aago méjì gèrègé, tí wọ́n wá yẹn aláṣẹ míì ní aago méjì kọjá ìṣẹ́jú kan, ẹ̀sìn wa ní apá. Ìmáàmù àgbà àtọ̀dọ̀ tiwa ló wíyùn. In Christianity we don't have that nonsense. Ó dẹ́sẹ̀ àwọn ẹni wọ́n pa ni. Tó bá kú ọ̀nà Islam, tó bọ́ sínú ẹ̀sìn míì, wọ́n pa ọ́ ni. Àbọ̀ wọn ò bá bà ọ́. Àmì èèyàn tí ò wá ṣọ́ọ̀ṣì mọ́. Freedom ni Kristi fún wa, but we find it difficult to believe it. Àwa lọ́mọ gbé nǹkan mi bọ́ra wa lọ́rùn, gbé nǹkan mi bọ́ra wa lọ́rùn. Bẹ́ẹ̀ sì ni gbogbo tó ní ìdìnnà nìyí, ká mọ rírì rẹ̀, ká tẹ̀síwájú sí sin Ọlọ́run.
a gbọ́dọ̀ ṣetán láti ṣe alábàápín ọ̀rọ̀ ẹ̀rí ìrírí ìgbàlà wa, ká ṣe ìrírí ìgbàlà wa pẹ̀lẹ́ lòmíì. Witnessing, a gbọ́dọ̀ máa yọ̀ nígbà gbogbo fún ìgbé ayé ọ̀tun tí a ní nínú. A gbọ́dọ̀ máa yọ̀ nígbà gbogbo fún ìbáṣepọ̀ tí a sọ dọ̀tun láàrin àwa àti Ọlọ́run. Àjàgà wo ló wà nù yẹn? A gbọ́dọ̀ mọ rírì àǹfààní láti jẹ́ ará àti ẹbí Ọlọ́run. A kò nílò ìrúbọ mìíràn mọ́ yàtọ̀ sí ìrúbọ tí Jésù Kristi ti ṣe fún wa lẹ́ẹ̀kan ṣoṣo. Now, a lè fi ìgboyà lọ síwájú Ọlọ́run bíi bàbá sí ọmọ wa nípasẹ̀ àdúrà. Pé a lè gbàdúrà fúnra wa láì pé pásítọ̀ gbàdúrà fún wa. Kò sí ní tó burú nù. We come together, we pray together. Kò sí ní tó burú ń bẹ̀. Kódà ó ní bí ènìyàn méjì mẹ́ta bá fọkàn papọ̀ tí wọ́n parapọ̀ tí wọ́n béèrè ó lóun ṣe fún wọn. But kò tún mọ̀ sí wípé without those two other people Ọlọ́run ò lè gbọ́ tiwa. Gbogbo alolú àlùfáà ènìyàn ọ̀tọ̀ tá a lè bá Ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run ó gbọ́. Ibi òmìnira wo la tó wá ń fẹ́ jù báyìí lọ? Bí kankan la bá dẹ̀ ń fẹ́ tí ò tí ì ṣe, ó nídìí tí ò fi tí ì ṣe ni. Àìmọye bí apọ́n mi lọ tí yóò ṣe náà. Àìmọye gbẹ́rẹ́ síbẹ̀síbẹ̀ tí ò wọ́ọ̀kì. So kí ni problem wa for Christ's sake? Jésù mọ̀ dùn sí o. Orí wa kan ní bó ti dùn láti gba Jésù. Gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Oh my God. So ìtàn ìràpadà ìtàn iyebíye ni. Ọlọ́run dẹ̀ ti sọ wá di òmìnira. A tún wá lórí ọ̀fẹ́ kan ní ti ẹ̀mí. Tí ènìyàn bá ní Jésù nú ayé rẹ̀ dáadáa tó ní dáadáa, ó tún di òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí wípé ó ní Kristi nú ayé rẹ̀ yẹn, ẹ̀mí mọ́ Ọlọ́run tó ń gbénú ayé rẹ̀ á tún máa fún un ní agbára. Gbogbo ohun tí ó nira fún ará yòókù láti jẹ́ àbí láti ṣe kò ní nira fún gbogbo tó nira fún ará yòókù láti fi sílẹ̀ tó ń ṣe ẹ̀ṣẹ̀ kò ní nira fún òun. Torí pé ó ti ní agbára kan tí Kristi gbé wọ̀ ọ́ láti jí ọmọ Ọlọ́run, láti gbé ìgbé ayé àti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Irú wọn gan tí wọ́n bá dédé bára wọn nú ẹ̀ṣẹ̀ kan náà one way or the other, tí wọ́n bá tún tọrọ ìdáríjì Ọlọ́run ó gbọ́. Ọlọ́run á tún wá gbé agbára wọ̀ wọ́n láti má padà sí irú ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Abárí ẹni tó yẹ pé he is confessing the same sin every day, every now and then, don't confess the same sin. Kèé ní Jésù ni. Bẹ́ẹ̀ bá ní Jésù, èèyàn lè ṣe ohun gbogbo nínú Kristi. Because òun ló máa fún yàn lágbára láti jẹ́ ntọ́lọ́run fẹ́ kéèyàn ò jẹ́, láti ní ntọ́lọ́run fẹ́ kéèyàn ò ní, láti mọ ntọ́lọ́run fẹ́ kéèyàn ò mọ̀, láti rí ntọ́lọ́run fẹ́ kéèyàn ò rí. To be what he wants you to be, you are empowered. That is Christ for you. Many people became Christians, followers of Christ, láì jẹ́ pé ẹnikẹ́ni wàásù fún wọn. Wọ́n kàn sí comparison ni. Wọ́n compare bí tí wọ́n ti ń bọ̀. Wọ́n compare Jésù. Ara wọn tó ṣe lérí, tó ṣe ìjẹ́rìí pé àwọn kan ka Bíbélì. Àwọn á wò sí ní tí àwọn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò sẹ́ni ó wàásù fáwọn, àwọn dẹ̀ fàyè àwọn fún Jésù. Ẹlòmí láwọn kan wo personality founder. Jésù kí ni personality rẹ̀, kí ni wọ́n kọ́ ń pa rẹ̀. Ọ̀gá àwọn Hindus kí ni personality rẹ̀, kí ni wọ́n kọ́ ń pa rẹ̀ pé ó dà ní pé eléyìí rẹ̀ látẹ̀lé. Àwọn míì sì wà tó yẹ pé kì í ṣe Jésù gan pàápàá, àwa yìí tá a jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ni wọ́n wo ìṣe àti ìwà wa láì pẹ́ nìkan ní wàásù fún wọn. Tí a lè lò mọ́ lẹ́yìn Jésù Kristi. Kí ẹ̀kan kan ra jókòó kó compare. Kí ni ìlànà eléyìí? Kí ni ìlànà eléyìí? Ìyẹn la fi sọ pé Christianity is not a religion at all. It's a way of life.
because tó bá máa jẹ́ religion òfin ọ̀pọ̀ o. Christianity kì í ṣe ẹ̀sìn, ìlànà ìgbé ayé ni. Tó bá máa jẹ́ ẹ̀sìn òfin ó pọ̀. Tẹ́ bá ń wá ẹ̀sìn ẹ lọ nu Old Testament, ẹ lọ nu Islam, ẹ lọ nu ATR, ẹ rí ẹ̀sìn. Ní ẹ̀sìn tí ó fi hàn ṣẹ̀sìn gan pàápàá. Go to the Old Testament, we see all this. But inú Jésù Kristi nìkan ni òmìnira wà. Olóòtú, ìtàn ìràpadà nìyẹn. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún Jésù. Bàbá ẹ ṣé o. Kristi ọmọ sọ agbára yín dọ̀tun nígbà gbogbo. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ní o. Tí wọ́n bá fún sáré tán, wọ́n á mú àgé, yóò clean. So kò mú àgé dání, kò sómi níbẹ̀. Bó sáré pé kò lè dúró tọ̀, ó kúnlẹ̀ ni. So ìgbà tó ṣe tán ló tún wá ń fi yẹ̀pẹ̀ ya ra orí ara. Mo wá wò pé Jésù mọ̀ ṣeun o. Because kí ni tó kọ́ yàn gbà tó ń fi yẹ̀pẹ̀ clean ojú ara. Gbà tí Jésù ti rà wá kúrò nínú ègún òfin, Olúwa ṣeun. Ẹ ṣé bàbá. Ìbéèrè mi àbí àfikún mi? Ok, ẹ má bọ̀ sí. Gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa, oore ọ̀fẹ́ la ní tó fi jẹ́ pé ìtàn ìràpadà yìí a lè embrace àdẹ̀lẹ̀gbà gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní ó ní oore ọ̀fẹ́ báyẹn, even láàrin àwọn tó jẹ́ family wa bóyá tó jẹ́ Muslim. Gẹ́gẹ́ bá yìí sọ fún wa, ẹlòmíì rò pé nǹkan bàbàrà ni pé àwa èèyàn aburú, so pé Jésù kàn tẹ́wọ́ gbà yẹn báyẹn ó dẹ̀ simple as that. Ọ̀pọ̀lọpọ̀ ó difficult fún wọn láti gba ìtàn yẹn. Mo rò pé tó rẹ̀ náà ni orin àwọn CAC ó tẹ̀ ń ro ẹlẹ́ṣẹ̀ ó ní ẹlẹ́ṣẹ̀ gbá yìnyín náà gbọ́ jọ gbá, so ó tẹ̀ tún fi ẹ̀bẹ̀ sí i, so torí pé ọ̀pọ̀lọpọ̀ lè gbà gbọ́. So ibo ni mo ń lọ ni wípé bóyá ta bá nírò àwọn èèyàn báyẹn ní àyíká wa, nírò àwa ta wá láti Muslim background, a lè tún fi àdúrà ràn wọ́n lọ́wọ́ because ó ṣòro láti gbàgbọ́ fún ẹni tí ò bá ní oore ọ̀fẹ́ táwa ní pé ẹnìkan kan wá sáyé gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ń tọrọ ìdáríjì fún wákàtí 5 lójoojúmọ́ just like that ó dẹ̀ parí báyìí ó difficult. Mo fẹ́ tún sọ example, mo fẹ́ lo example ẹni tó jẹ́ bí ọ̀nkù fún mi gẹ́gẹ́ bí àṣìṣe sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ló kàn jẹ́ pé ẹnìkan kò wàásù fún wọn, Kristi ló kàn òun ló ṣiṣẹ́ ìràpadà wọn. Ẹni yẹn tí wọ́n ti kọjá lọ nísìn, pastor ni wọ́n ní CAC, so he died I think about 5 years ago. So mo wà curious láti mọ báwo náà ṣe wà converted sí Christianity torí lẹ́yìn family ti bàbá tèmi gbogbo àwọn yòókù Islam náà ṣe ń practice. So mo wá bí wọ́n dáàdi yín kan kí ló àkàn sọ̀rọ̀ náà nílé wọn, bó lẹ́yìn ṣe gba Jésù.
so he told me lọ́jọ́ yẹn pé lásìkò àwẹ̀ àwọn lọ fún inú tó máa ń kí ní aago 5 yẹn àbí nǹkan, so àwọn wá sùn sínú mosque pé kílẹ̀ fi mọ́, so inú mosque yẹn làwọn wà, báwọn ṣe bọ́ sí ojú ìran nìyẹn. àwọn rí pé níbi táwọn wà yẹn bí ẹni pé sókèwé wà ní underneath ibi tí àwọn tẹ́nísì yẹn, pé ẹ̀gbin ló wà nínú ibẹ̀ yẹn, the environment àwọn pé ẹ̀gbin ní gbogbo bí yìí, àwọn dẹ̀ mọ̀ pé nínú mosque nínú ìran yẹn náà, but mosque níbi tí àwọn sùn sí yìí, how come tí gbogbo bẹ́ẹ̀ ṣe wà fídì báyìí? wọ́n ní báwọn ṣe tají, àwọn bá dẹ̀ bí ìmáàmù àwọn ní kíní pa ohun táwọn rí lélẹ̀ pé does that mean pé inú ẹ̀gbin ni gbogbo ìfẹ́fẹ́ àwọn gbogbo wákàtí 5 táwọn kí, does that mean pé inú ẹ̀gbin náà làwọn ṣì wà? wọ́n ní àfáàyàn kan ní pé keep quiet, ibi tí wọ́n bí wa sí nìyẹn, bá a ti ṣe gbà náà nìyẹn, báwọn dẹ̀ ṣe fi lé yín lọ́wọ́ nìyẹn. ẹ̀rọ kùnmí yẹn sọ pé láti gbà yẹn báyìí àwọn ò ní ìsinmi gbà, so inú ẹ̀gbin tó ń sin Ọlọ́run nínú ẹ̀gbin, so definitely náà at the end of the day náà àlùjọ náà ò ṣùọ̀ fún, so bí wọ́n ṣàṣe gradually bọ́n ṣe di kìrìsìtẹ́nì nìyẹn, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ló ṣẹlẹ̀ ìgbógun tì. so kí ni mo ń dà láti sọ ni pé mo fẹ́ buttress tí dáàdi sọ pé ìtàn ìràpadà gbogbo ènìyàn ló wà fún, Kristi dẹ̀ mọ bó ṣe ń kọ sí oníkálukú, so Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. ẹ ṣe kò sí béèrè tàbí àfikún. ẹ jọ̀ọ́ mo tún fẹ́ lé ìkún fún wa gẹ́gẹ́ bí àwọn adarí wa ṣe máa ń sọ, ẹ jẹ́ á máa gbé ìgbé ayé mímọ́ nígbà gbogbo tó wu Ọlọ́run. ó parí ẹ fún wa àti ẹ̀ ní kọrun wa bọ àjàgà kankan mọ́. ẹ wo orí ọ̀fẹ́ tá a níyì, ẹ má jẹ́ ká sí lò ó pẹ̀lú àwọn tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa ní àkókò yìí, a lè má rí irú ẹ̀ mọ́ o. kì í ṣe pé bóyá èpè o, ó máa ń wá bá Ọlọ́run kan máa ń lò ó wá ni, ẹni tó bá ti sí lò ó parí nù o. ẹ jọ̀ọ́ ìgbé ayé mímọ́ ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn. gbogbo tá à ń kọrun ara wa bọ̀ yẹn simple ni. ẹ wo gbogbo bí tá a wà, ẹni tó bá wà ní ìpéjọpọ̀ bí tá a ti ṣe táwọn èèyàn pọ̀ yẹn, ẹ gbogbo tá à ń gbọ́ lẹ́nu wọn tí ẹ̀mí mímọ́ tó ń gba ẹnu wọn sọ̀rọ̀ tó ń sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe wà, kò sí ẹni tí ò láró ẹ̀ kọjá. tá a bá sì ti gbọ́rù nǹkan bá wọn níbi àpéjọpọ̀ àwọn ọmọ òkùnkùn, ẹ̀mí Ọlọ́run ti tọ̀ wá wá gbà ní tí mo ti gbọ́, ní tí Ọlọ́run ti ní pé báyìí ní ká ṣe, tọ́lọ́ ti sọ wípé báyìí ní ká rìn. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká so orí ọ̀fẹ́ nù, orí ọ̀fẹ́ yẹn yóò sì tó fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ọlọ́run yóò máa tẹ ìjọ rẹ̀ síwájú. ẹ ṣé. ẹ ṣeun. so tọ́ ọ wò kí o sì rí wípé rere ni Olúwa. Simple faith in the Lord and your life kó reflect pa àfẹ́ràn Ọlọ́run a dẹ̀ fẹ́ràn ọmọnìkejì, méjì yẹn náà lọ́sùn máa rẹ́ sí ẹ̀ sí. fẹ́ràn Ọlọ́run, fẹ́ràn ọmọnìkejì rẹ. honestly kò jù bá ń lọ. bá fẹ́ràn Ọlọ́run wàá pòfin rẹ̀ mọ́. ẹ̀jẹ̀ Jésù dẹ̀ ti fún ẹ lágbára láti pòfin rẹ̀ mọ́. fẹ́ràn ọmọnìkejì rẹ torí àpẹẹrẹ Ọlọ́run tó wà níwájú rẹ. o ò lè kórìíra ara àwọn ọmọnìkejì kò ní o fẹ́ràn Ọlọ́run, èèyàn tó wà níwájú ẹ o fẹ́ràn rẹ̀. Ọlọ́run tó rí lọ́wọ́ lọ́ọ́ fẹ́ràn, irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀. True religion, loving God, loving humanity. gbogbo ìyókù àjàgà ni. àwọn èèyàn kan wà ń lu èbò, wòlíì Nàìjíríà sì tún ń gbà wọn, ẹ rí pé wọ́n stupid. wọ́n sì ń ti Nàìjíríà gbá aráàlú èbò, wọ́n sì ń fi iṣẹ́, wọ́n múṣẹ́ lọ fún wọn lọ́hùn. omi ọ̀ sáré wálé, sáré láti ìlú èbó wálé wá gba handkerchief. Madness, stupidity. brain yìí gan náà ń jẹ́ mọ̀ pé Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí irinṣẹ́ ká lè lo ọpọlọ wa, ká lè free nítòótọ́ níwájú Ọlọ́run. tí mo bá ní máa sọ̀tàn ó pọ̀, wọ́n gbé fíléjì kan ní Àtẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀fẹ̀ ńbẹ̀ yẹn. ọmọ kan jẹ́
member house to house, ẹ̀yin house to house l'Ógbómọ̀ṣọ́, Reverend Debo Adéyẹmọ. Ọmọ yẹn wá wà ní Àtẹ́rẹ́, Ògbómọ̀ṣọ́ ló ń gbé, wá wà ní Àtẹ́rẹ́. So ó lọ dọ̀ àwọn bàbá ẹ̀ ní oko kòkó. Ẹni tí mo mọ̀ dáadáa ní irọ́ wa náà ní nígbà náà. Ó wá ṣàìsàn lọ, orí yẹn ń fọ́ seriously, orí yẹn ń fọ́ gan-an. Gbogbo oògùn tí wọ́n lò kò work. Ó ní wọ́n sá máa gbé òun lọ́dọ̀ Debo Adéyẹmọ o l'Ógbómọ̀ṣọ́ o, all the way from Àtẹ́rẹ́. Àwọn Deeper Life village yẹn ní sádùá ni àwọn náà tó organize àdúrà fún kò gbá o, kíní yẹn ò san o. Ó ní wọ́n sá máa gbé òun lọ sí Ògbómọ̀ṣọ́ o, ní house to house ministry o. Gbogbo ẹni ó lè gbàdúrà fún gbà kò gbà o, níbi tí ọsà àtàchì tiẹ̀ mọ́ nìyẹn. Wọ́n bá ní ẹ̀wà rú lọ, wọ́n bá rú lọ síbẹ̀. Gba àwọn dán Reverend Debo Adéyẹmọ travel, ṣùgbọ́n wọ́n ní òní pẹ́ dé. So títí tí bàbá yẹn fi dé ní ọjọ́ kejì, gbogbo àdúrà tí wọ́n gbà fún bọ̀bọ́ yẹn kò gbà o. Nígbà Debo dé, Debo gbàdúrà fún, orí fọ́ sí lọ. Ẹ fẹ́ sọ pé praise the Lord àbí? Ẹ fẹ́ sọ pé praise the Lord? Debo gbàdúrà fún, orí fọ́ yẹn dẹ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Tí Debo bá ti kú ńkọ́, ṣé kò ní kú tẹ̀lé Debo? Debo gbàdúrà fún, ó sì gbádùn. Ká ní bí Debo ṣe travel yẹn ó bá l'accident, àbí ó ṣe kọ́ l'accident kí Debo ò kú, ṣé nǹkan ọgbẹ́ni náà ó kú tẹ̀lé nu. Ṣé Sáàmù lọ sọ pé kinní kan ni fún ẹni tó fẹ́ lẹ́ran ara sí gbẹ́kẹ̀lé, èyí gbé ni fún ẹni tó fẹ́ lẹ́ran ara sí gbẹ́kẹ̀lé rẹ̀. Kí ló tá a fi gbàgbọ́ wá sí ọ̀dọ̀ ẹni tí kì í sùn, tí kì í tóògbé, tí kì í kú, kì í rẹ̀, àárẹ̀ ò mú. Tí Debo bá ya oníjìbìtì, ṣé n pé tí wọ́n bá ní kó lọ, tí iye Debo bá ní wọ́n lọ mú wá, ó dandan wọn ó fún. So mo lọ bì kan, ọwọ́ kì níbẹ̀, kò solve problem wa o. Àwọn èèyàn lọ lé babaláwo tó ń wọ́ọ̀kì fún wọn náà, so what are we talking? Sáwà sọ pé yẹn náà right ni, àbí ẹrù pé àwọn tó ń ṣe oògùn tó ń lọ lé babaláwo, ṣé ẹ rò pé kò jẹ́ fún wọn ni wọ́n continue ni? Ó jẹ́ fún wọn ni wọ́n fi continue now, but does that make it right? Bó wà nú mọ́tò ńjọ́ kan wọ́n ń sọ̀rọ̀ TB Joshua, àwọn kan ní kì í sọmọ Ọlọ́run, agbára òkùnkùn ní ń lò. Ìyá kan ní agbára tó rí ó lò kó sáà ti mú ṣòro tó ń kú o. Is that not a dangerous position? Pé o mind kó lágbára òkùnkùn tí ó bá lò jàre, gbogbo agbára tí ó bá lò kó sáà ti mú ṣòro tó ń kúrò. Ṣé dangerous position kọ́ yẹn? Àbí ṣe èso ó fún ọ ní nǹkan kò ní gbà nǹkan míì? Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú ẹni tí kì í sùn, tí èyí tó gbé, tí àárẹ̀ kì í mú, tí kì í sì kú, tó wà látètè kọ́ṣe, tó wà ní ìsìn, tí ó sì wà láéláé. Ìyẹn ló ṣe pàtàkì, ìyẹn ló lè ran ìgbé ayé wa lọ́wọ́. Ó dẹ̀ tún ti ṣètò ìjọba ọ̀run sílẹ̀ fún wa. Pé tá a bá kò láyé ìtàn, àtúnibì tá a tún dé sí, kí la wá ń lé ká? Bí yóò bá tí ì ní Jésù, kó ní Jésù, kó lè understand irun táwa kan gbádùn nínú Kristi. Olúwa ó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ akọrin ìparí. Ẹ tún ṣèdúpẹ́ ni nítò wà. Ọ̀dà ẹja ṣèdúpẹ́. Ta ni ọkọrin? A ṣe convention, Nigeria Baptist Convention ṣe convention ní last week. So tẹ́ ẹ bá dé ẹ̀ka yín kọ̀ọ̀kan,
bóyá ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ ọkùnrin ọ̀dọ́ ẹgbọ́n tí wọ́n ṣe eléyìí tó kàn jẹ́ general ni wípé convention. David Olúṣọlá Ìdòwú ọmọ Ìlọ́ra ni but Èkó ni wọ́n gbé, àwọn ni president wa tuntun ṣùgbọ́n Jésù ṣe fún mi, Jésù ṣe fún mi, Jésù ṣe fún mi, kìkìdá ọpẹ́ ló yẹ ọ́, ó ṣe fún mi. Jésù ṣe fún wa, Jésù ṣe fún wa, kìkìdá ọpẹ́ ló yẹ ọ́, ó ṣe fún wa. Jésù ṣe fún wa. Hallelujah.
ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Fòrè tí bàbá ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ìwọ ńkọ́. Kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Fòrè tí bàbá ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Joyè lọ́tọ̀, kò má gbàgbé mi ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ó bàbá. Ọpẹ́ yẹ ó bàbá. Ọpẹ́ yẹ ó bàbá. Ẹlẹ́dùmarè àjọyọ̀ kárí ayé. Ó ṣòro fọ́pọ́ tí ṣe ti joyè lọ́tọ̀. Kò má gbàgbé mi ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ó bàbá.
ìmọ̀ ó kọjá òye oore Olúwa ṣe ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá òye oore Olúwa ṣe ó kọjá ìmọ̀. Ó kọjá ìmọ̀ ó kọjá òye oore Olúwa ṣe ó kọjá ìmọ̀ ó kọjá ìmọ̀ ó kọjá òye oore Olúwa ṣe ó kọjá ìmọ̀. Àpáta ayérayé.
máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti sá lọ. Bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sì rèkú. Onídúró wa ẹ ṣé o. Onídúró wa ẹ ṣé o. Onídúró wa ẹ ṣé o. Bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti sá lọ. Bó bá jẹ́ ènìyàn ló dúró ìbá ti máa sì rèkú. Onídúró wa ẹ ṣé o. Kábíyèsí o, ọba gbogbo ayé. Kábíyèsí o. Kábíyèsí o, ọba gbogbo ayé. Kábíyèsí o. Alágbádá iná o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Praise the Lord. Ẹ jẹ́ á jókòó. Bàbá àdúrà tó rẹ ọ̀fẹ́. Ọlọ́run ẹlẹ́dàá wa, a dúpẹ́ pé ẹ fààyè gbà wá báyìí, ẹ fààyè gbà wá tó tó báyìí, lótìtọ́ àti lódodo níwájú yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà, àti ní ọwọ́ ọ̀tún yín nínú dídùn wa. Ó jẹ́ ayọ̀ láti wà níwájú yín, ẹ tún mú káyọ̀ wa kó tún búrẹ́kẹ́ sí, ẹ jẹ́ kí inú wa ó dùn, ẹ jẹ́ kọ́kàn wo balẹ̀. Adúpẹ́ 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 pé ẹ gba Sátánì láàyè láti tọ́ bọ̀ ayọ̀ wa. Adúpẹ́ ohun gbogbo tá à ń dúpẹ́ lé lórí, adúpẹ́ nítorí pé ẹ̀yin lẹ ṣe é, nítorí náà lẹ ṣe lè gba ìdíbàjẹ́ kankan kó wọ̀ ọ́. Adúpẹ́ pé ìsìn tó gbẹ̀yìn nínú oṣù kẹrin tó jẹ́ ti ọjọ́ ìsinmi yìí, Olúwa ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wa, ẹ sì parí pẹ̀lú wa. Kí ló tún kù? Ọpẹ́ náà ni, pẹ̀lú ìdánilójú pé ẹ tún ń sìn wá lọ. Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa. Ọ̀nà tẹ́ mú wa gbà parí ìsìn tí oṣù yìí ó lágbára púpọ̀, wípé àjàgà yín rọrùn ẹrù yín sì fúyẹ́ o. Ẹnikẹ́ni tó bá tún tọrùn bọ àjàgà, ó wù ú láti gbé àjàgà ni. Àwa béèrè nínú àánú yín, gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tẹ́ fún wa nínú ìjọ yìí, tá bá rí ẹnikẹ́ni tó sùn wà nínú àjàgà kan tàbí òmíràn, lórúkọ Jésù Kristi ní wákàtí àjàgà náà ó wó. Ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, nípa ọ̀rọ̀ ìyànjú tẹ́ fi gbà wá yìí, a sọ wípé ẹni náà ó bọ́ nínú àjàgà yẹn. Lórúkọ Jésù Kristi ọgbà ìdáǹdè, lórúkọ Jésù Kristi ọgbà ìtúsílẹ̀. Má jẹ, má fọwọ́ kàn, má lọ, má wọ mọ́tò, má ṣe gbogbo ẹ̀ pátápátá ní wákàtí lórúkọ ńlá ti Jésù Kristi àgbà òmìnira, àgbà ìdáǹdè. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A fẹ́ máa lọ, ìrìn àjò ọ̀sẹ̀ yìí a tún fi lé yín lọ́wọ́. Ohun tó mú kọ́kàn wo balẹ̀ ni wípé àwa ní Ọlọ́run tó yẹ pé ó mọ òpin láti bẹ̀rẹ̀, ó sì mọ ìbẹ̀rẹ̀ látòpin, alpha àti omega. Nítorí náà ìrìn àjò ọjọ́ méje yìí dọwọ́ yín. Olúwa ẹ jẹ́ ojú wa ṣe. Tó bá di ọjọ́ Thursday, a sọ fún oṣù kẹrin pé ó dìgbà kan náà. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ, Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, àwa la palẹ̀ oṣù kẹrin mọ́. Ní orúkọ ńlá ti Jésù Kristi wa tí ó ṣe ọ̀wọ́n jùlọ, là ń béèrè oṣù kẹrin yẹn lórúkọ Jésù Kristi kò ní palẹ̀ wa mọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A ti jó, a ti yọ̀, bá a ṣe wá ń lọ, ayọ̀ ń tiwa ń rẹ̀ bùtù, àlàáfíà ń tiwa, ìfọ̀kànbalẹ̀ ń tiwa, ìṣẹ́gun ń tiwa, ìdáǹdè ń tiwa, ìbùkún ní tiwa. Nínú gbogbo tá a bá dáwọ́lé, a ṣe àṣeyọrí lórí ọmọ, lórí ọmọ ọmọ, lórí ọkọ, lórí aya, lórí iṣẹ́, agbègbè wa.
bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ, ìfọ̀kànbalẹ̀ ń tiwa. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Nígbà tí à ń parí oṣù kẹrin, tá à ń retí oṣù karùn-ún ní ọjọ́ Friday, ní orúkọ Jésù Kristi kò ní jẹ́ ìwọ̀ wa. A wọnú oṣù karùn-ún togotogo ni. Ipá àti agbára ta nílò láti tún fi rìn ní àárín ìyè lórúkọ Jésù Kristi ó ti jẹ́ tiwa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ìgbésẹ̀ wa pátápátá látòkè wa ẹ máa tọ́ wa. Ààbò ta nílò lórúkọ Jésù Kristi ẹ fi fún wa. Ìtọ́ni ta nílò lórúkọ Jésù Kristi ẹ fi fún wa. Akúkú sọ wípé Olúwa ọba oníbọ̀rẹ̀ máa fi wá sílẹ̀ láéláé, ayọ̀ tí kò lópin. Òǹbùkún yóò jẹ́ tiwa, pa wá mọ́ nú oore Olúwa. Tọ́ wa gbà bàdàmú, yọ wá nínú ibi láyé àti lọ́run. Àmín. Ẹ jẹ́ ká dìde ká dẹ̀ ṣe oore ọ̀fẹ́ ní ìrẹ́pọ̀. 1, 2, 3 go. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá wa gbé láti sísìn lọ àti títí láéláé. Àmín. Praise ye the Lord. The Lord is good.